Chief Mrs. Temitope Osho JP Ìyálóde Alákòótó ní ilẹ̀ Olú-Ìwà àti Apapa rí ìyá wa Erelu ọba Ìwà àti Apapa wọ́n fẹ́ wú oyè wọn lénìí. Mi ni Chief Mrs. Elizabeth A. Williams Ìyálóde of Ìbáfọ̀n Oluwa and Apapa Kingdom. Ọmọ mi fún olóyè ni pé wọ́n ti di ìyáàlú kí wọ́n máa ṣe jẹ́jẹ́ Elédùmarè dẹ̀ lọ́rẹ̀ ni wọ́n fún wa kájọ ṣe pẹ́pẹ́ dọjọ́ alẹ́. Èmi ni Balógun Alábùdó adúpẹ́ fún Ọlọ́run lọ́wọ́ Oyèkúnlé Àtọ̀dámọ̀ròfù wípé kò fi ọwọ́ èèyàn burúkú jẹ oyè. Erelu tó jẹ́ èèyàn pàtàkì nínú ìlú Oyèkúnlé Àtọ̀dá mo ṣe bá ọba wa àkọ́kọ́ tó kọ́kọ́ jẹ nínú wa tó jẹ́ ọba aládé ẹ̀yìn Àtọ̀dámọ̀ròfù ọjọ́ èèyàn pàtàkì. Àwọn kálẹ̀ tó wípé ní kábíyèsí wa ló ń fi Erelu léni ló ń wúlò fún ti ìwúyè tó ń ṣe tó ó di dandan káàbálẹ̀ náà pàtó ṣẹ̀sìn nítorí. Orúkọ tèmi ni Erelu Princess Fausat Ọlájúmọ̀kẹ́ Afuwape Oluwa Erelu of Ìwà and Apapa Kingdom. Ìmọ̀ tí ní fáwọn obìnrin ni pé wọ́n máa ṣe dáadáa, wọ́n máa ṣòótọ́, wọ́n máa ṣètẹríba fọ́kọ wọn àti gbogbo àgbàlagbà, wọ́n dẹ̀ máa kó gbogbo àwọn èèyàn mọ́ra àti ọkùnrin àti obìnrin o. Bó ṣe jẹ́ ní ìlú lè tòrò ó lè tùbà. Gẹ́gẹ́ bí Erelu a máa mọ bí ìdàgbàsókè tó fi máa bá lù wà ní gbogbo community wa. A gbọ́dọ̀ ròyìn, a gbọ́dọ̀ máa ṣẹ̀tọ́ arúgbó ọmọdé àgbà wọn youth ká máa kó wọn mọ́ra ká máa ṣẹ̀tọ́ fún gbogbo wọn so that wọn ò ní láàkín kankan. Kábíyèsí ni èèyàn gidi ni o, èèyàn tí ò ṣe ṣàfiwé ni the best of all the kings tí mo ti mọ̀ òní kábíyèsí wa. Èèyàn dáadáa kókó èèyàn mọ́ra ó yẹ bẹ̀rù Ọlọ́run ó dẹ̀ ń ṣẹ̀tọ́ fún gbogbo èèyàn nínú ìlú. Ẹni bá sunkún déwájú ẹ̀ òun ló máa rín jáde. Ká má wà nínú pé kìlú bàjẹ́, ká má bá wọn gbé oògùn olóró, ká má bá wọn ṣe àbùkù ìjọba, ká máa kó gbogbo ara wa mọ́ra ká dẹ̀ máa ṣètò bí ṣe máa dà. Èmi ni Ọlátúnjí Olùwà abọ́rẹ̀ Ìwà and Apapa Kingdom. Wọ́n ṣe wúre fún Erelu Ìwà and Apapa Kingdom lábẹ́ kábíyèsí wa Oyèkúnlé Àtọ̀dá mọ́rẹ̀ kẹta Olú-Ìwà of Ìwà and Apapa Kingdom. Awúre fọ́ba ni mo jẹ́ kò sí nǹkan tó bá máa ṣe mi ni mo máa jẹ́ mi mo jẹ́ aṣojú mi ni máa ṣe gbogbo àwọn kan tó jẹ́ nǹkan ìbílẹ̀ ni pé bóyá abẹ́ fún wọn ní òbí jẹ́ abẹ́ fún wọn lórúkọ jẹ́ ká máa fi wúre fún ọtí ni o iṣẹ́ tí abọ́ rẹ̀ ń ṣe ni. Èèyàn pàtàkì ní Erelu wà, èèyàn pàtàkì mèremère tí wọ́n ti ṣe àìmọye nǹkan mèremère tí wọ́n ti ṣe láàrin ìlú. Ìdí nìyẹn tí kábíyèsí wa Oyèkúnlé Àtọ̀dá tó ṣe wò pé òun láti fi nǹkan ńlá kan dáhùn lọ́lá ẹni tó dẹ̀ tọ́ sí náà ni àtúntẹ̀ Erelu Ìwà and Apapa Kingdom. Orúkọ mi ni. Alẹ́ ẹ̀sọ́ láníyọ̀ kábíyèsí wa ó jẹ́ oníwà rẹ̀ ní ìdá ó dẹ̀ ẹ̀sọ́ èkó wọlé ó jẹ́ philanthropist tó jẹ́ pé tí ọba tọ́jú ẹ̀ tó bá tún tọ́jú ọmọ rẹ̀ ó fẹ́ ayédèfẹ́. My name is Adiola, and Erelu, she's my mom. My mom she's so loving. She's generous, goes out of her way. Mom, she's the best mother like anyone could ever wish for. And she's done a lot of incredible things for me and my other siblings as well. And I can't imagine me having any other mother apart from my mom. I'm like more than happy. I didn't even know what other word I can use. I'm just so excited to be here. But, don't put me on the hot spots. I can't say no to the king. I can't. You never know. And I'm never thinking about it.